mọ̀ ṣìpòlò ẹ mọ̀ ṣìpòlò àwẹ̀ ní ń sọ ẹ mọ̀ ṣìpòlò ẹ mọ̀ ṣìpòlò àwẹ̀ ní ń sọ ẹnìkan ò lò lé ayé pẹ́ títí àwẹ̀ ní ń sọ ẹ mọ̀ ṣìpòlò ẹ mọ̀ ṣìpòlò àwẹ̀ ní ń sọ ẹni lè ní ìyẹn lè mọ̀ lọ́la o àwẹ̀ ní ń sọ ẹjí àrònú àjìnlẹ̀ títí àwẹ̀ ní ń sọ ẹ mọ̀ ṣìpòlò ẹ mọ̀ ṣìpòlò àwẹ̀ ní ń sọ. Ipò yìí dàbí nǹkan Elédùmarè ló gbé wa débẹ̀ o tá a bá ń wá pò á dàbí òpó nu kó wọ́n mọ̀ ṣe bí dídùn lọ́ọ̀dún àmọ́ tá a bá rí pò tán á fẹ́ gbọ́n jẹ Elédùmarè ọba tó dá wa lọ alábẹ́nú àṣà sí gbanigbani tá àṣàyàn ọba tó lè fúnni tó tún lè gba aláìròtì alábẹ́nú àṣà sí ọba tó ju gbogbo wa lọ tọba torí pọ́ńbẹ nípò kan tí gbogbo ará àdúgbò wá dà bíi àyàn mo fẹ́ kó ronú rẹ̀ jinlẹ̀ pé ńgbà kan lọ ń bẹ níbi tó ti ń tọrọ ọkọ̀ lọ́wọ́ Elédùmarè kó lè fún ọ àmọ́ wá dépò ń tan tajá tẹran wá dọ̀tá rẹ̀ tó bá ronú jinlẹ̀ ó yẹ kó ronú pò ní pẹ́ẹ́tẹ́ tààrà àdúgbò tẹni tí ń lo èrò tí ń lo oko tí ń lo bò ẹ̀yà mi létí inú yín o nítorí pé tí inú lè jò lò kẹ̀sì tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ mọ́ gbóhùn ẹnu mi ẹni bá wálé ayé ọ̀hún tó wá pò títí tó sì rí pòlò kó sì mẹ́dọ̀ kó ṣe sùúrù ni òòṣà òkè ní fúnni nípò tí dalẹ̀ òòṣà òkè ní gbéni síbẹ̀ tí ò ní sí nǹkan kan òòṣà òkè ló ní fi ní sípò tí ò ní lè yọ ni adákẹ́dájọ́ ń bẹ lókè tí ń mí fìkìfìkì torí pé wọ́n ń bẹ nípò kan gbogbo ẹni tí kọjá lọ pọ́n ṣe títí gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ọ̀hún wọn wá gọ̀ títí ọwá ní pé wọ́n lọ́pọlọ torí pé Elédùmarè bí ọ̀sìnkò kan ó wá ń fojú aláìní ráre torí pé wọ́n jẹ́ èèyàn ẹni tí ò ní kankan wá dàbí ẹni tí ò mọ̀ ṣe títí ọba tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o mọ ronú sí dájú Elédùmarè ọba tó dá gbogbo wa àrírò àlá ọba alálẹ̀ di ọ̀run tó bá já láyé ni wọ́n á ní ọlọ́rin rágùntàn tó bá jẹ́ ti mọ̀lú ni wọ́n á mọ̀ pé Elédùmarè ò lè ká ṣùgbọ́n téèyàn bá jẹ́ni tó lọ́gbọ́n lórí yóò mọ̀ pé Elédùmarè lọ́ba tí fúnni tí ò ní béèrè àrírò àlá alálẹ̀ di ọ̀run aláṣẹ ìjáyé agbó kọjá ogbó awífúnni káwí ọ̀rọ̀ sọmọlétè ajímọ̀jẹ̀bí iṣẹ́ apàṣẹ rọ̀ eléni àtànú oníjẹta ìjẹrin torí gbà mẹ́ta nígbà ìdáláyé o ọ̀tọ̀ nígbà òwúrọ̀ o ọ̀tọ̀ nígbà ọ̀sán ọ̀tọ̀ sì tún nígbà alẹ́ ìgbà alẹ́ dá ló burú jù tó sì yẹ kó fa kíkí torí téèyàn bá wálé ayé torí ilé ayé wá tẹ́lẹ̀dùmarè bá gbé ọ sípò kan tó fi sùúrù sí òòṣà òkè tí fúnni lọ́gbọ́n tí fúnni lóye ti bá ní ìdarí kan ni ó sì máa gún gẹ́gẹ́gẹ́ ṣùgbọ́n tó bá torí ipò à ń bẹ nípò ọ̀pọ̀ èèyàn ní jàyà ìmọ̀dí láti mọ́lé ọ̀pọ̀ ni wọ́n ń bẹ níbẹ̀ tí wọ́n ń ṣẹ̀wọ̀n torí pé wọ́n wálé ayé ọ̀hún wọn jẹ́ nǹkan kan ẹ wá fi wọ́n dípò gbogbo ẹni tó ti lówó ọmọ olówó dáràn ẹni kí wọ́n lọ rè é mọ́ ọmọ tálákà ṣọ́mọ tálákà orílẹ̀ ayé wà ní torí pọ̀ ń bẹ nípò kan tó bá ti wá pàṣẹ àfi kó o wá sán àràbígbà Elédùmarè bá ń sọ̀rọ̀ òòṣà òkè ń kọ́ ọba dánimọ́nì gbàgbé ọba tó ju gbogbo wa lọ àrírò àlá alálẹ̀ di ọ̀run aláṣẹ ìjáyé ọba tó gbọ́n ju gbogbo wa lọ ayé burú ayé le ayé ni tamọ́ ti ya bẹ́ẹ̀ ní ti jẹ ní fẹ́rẹ́fẹ́rẹ́ tí wọ́n tún fẹ́ yìí sí èèyàn téèyàn bá jókòó lu èèyàn táyé bá ṣetán tó fẹ́ mu wọn á mọ̀ pé ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ ni àmọ́ téèyàn bá jẹ́ni tó lọ́gbọ́n lórí yóò mọ̀ fún wọn lésì pé Elédùmarè ọba tó dá gbogbo wa ni àrírò àlá alálẹ̀ di ọ̀run aláṣẹ ìjáyé agbókọjá ogbó awífúnni káwí ọ̀rọ̀ sọmọlétè ajímọ̀jẹ̀bí ìṣe apàṣẹ ìrọ̀rùn eléni àtàná oníjẹta ìjẹrin paríparí ọlá o òmìnira ọ̀rọ̀ olùfinimọ̀nà òjìlógò ṣògo aríranjùrán lọ ọba ńlá ayé ọba ìṣẹ́jú ọba wákàtí tó Elédùmarè tó làgádàgodo gbogbo ẹ̀mí wa ọba tó lè pa tó lè jì ọba tó lè ní kéèyàn ó tán lójijì láìròtì dánsáàkì rẹ o àwọn kan ń pè Ṣàngó tí ń jẹ́ wọn nílé ra bẹ́ẹ̀ wọ́n ń pè Ṣàngó ń jẹ́ wọn nílẹ̀ ibì kan ọba mi òkè tí ń jẹ́ wà ní gbogbo ìgbà tá a bá ti ń pè é elétí gbóhùn gbàrò yí èèyàn ọba tó létí kan ṣoṣo tí dáhùn ẹgbàágbèje ẹni ọba tó tóbi téèyàn kò tó alábẹ́nú àṣàṣì gbanigbani tá àṣàyà ọba mi kìkìdẹ́rù kìkìdá àjàngbọ̀n ọba tó tóbi títí téèyàn kò tó téèyàn bá fẹ́ tẹ́kù sọmọ rẹ̀ l'Elédùmarè ọba wò náà kó tó di pòrún wọ̀ irú ọmọ wọn sì jáde láyé Elédùmarè tó dùn gbogbo ní méjì méjì tó sì dá ọba tó dáná ọba tó dómi ọba tó dókè ọba tó dálẹ̀ ọba tó dákọ ọba tó dábo ọba mi òkè tó ń ṣòjò tí ń ṣọ̀dá tọyẹ́ tòru tí ó ṣẹ̀yìn Elédùmarè ọba tó dá gbogbo wa
téèyàn bá ti wálé ayé tó rí wá ẹja ṣe mẹ̀dọ̀ ká ṣe sùúrù sí ni ṣùgbọ́n Elédùmarè ọ̀wá gọ̀ tí Elédùmarè bá dàbí gbogbo wa ní aago kan sán lò gbogbo ìlú ìbá parẹ́ kò bá polúkúrú mọ́ṣú lẹ́ẹ̀kan ṣo ṣùgbọ́n ẹja ṣe mẹ̀dọ̀ fún gbogbo tẹ́lẹ̀dùmarè dáadáa ni ẹ mọ̀já torí ipa wà nípò kan kánẹni tí ò ní lára ká mọ̀ fìyà ń já láìṣẹ̀ ọ̀pọ̀ ọmọ ni wọ́n ń ṣẹ̀wọ̀n tí wọ́n mọ̀ dí lọ́wọ́ tẹ wá dá yé àwọn òbí wọn sólúkúrú mọ́ṣú tí wọ́n ń dààmú káàkiri ọ̀pọ̀ ní fọkún àtomijé àti kúmọ́ àtòṣe wọ́wọ́ àwọn kan ń róòlù lórí iṣẹ́ tí wọ́n fi ń gbowó ọ̀hún ni ìbànújẹ́ àtòfò ní kẹ́yìn gbogbo wa lọ́la Láràbí ọmọ àtìmí àtẹ̀yìn oníṣẹ́ wọn àìmọ̀díláyé ń bí. tí kábíyèsí bá ń bínú ta ló lè pótó tájùrí lọ́ bá ń sọ̀rọ̀ ta ló lè kí ọ́ dákun ọba tó tóbi ìsà òkè òní jẹ́ gbogbo owó rí bínú rẹ̀ Elédùmarè òní jẹ́ kí gbogbo owó kú tè tọmọtọmọ ilé ayé wò sí ní polúkúrú mọ̀ṣọ́ àní jìyà ìmọ̀ ìlọ́lá Láràbí mo ní ẹ mọ̀ ṣe polo ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe polo ẹ mọ̀ ṣe polo àwẹ̀ ní sọ ẹni tó lè ní ìyẹn lè mọ̀ lọ́la àwẹ̀ ní sọ ẹnìkan ò ló lé ayé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwẹ̀ ẹ mọ̀ ṣe polo ẹ mọ̀ ṣe polo àwẹ̀ ní sọ. tí mo bá ti rántí ibi tí mo dé orí mi á dìde tí mo bá ti rántí ibi tí mo ti bẹ̀rẹ̀ orí mi á dìde tí mo bá ti rántí ibi tẹ́lẹ̀dùmarè mú mi lọ orí mi á dìde òòsàn òkè ló gbé mi kalẹ̀ nítorí yín nítorí àjọ̀dún nítorí àṣeyẹni tẹ bá wà lága àdúró tó gbámúṣe tó sì lè sọ̀rọ̀ bí ẹni tí ń jẹ ṣàwámà Àwẹ̀ní Ẹlẹ́sà tèmi jẹ́ kan tẹ bá fẹ́ ṣèṣílẹ̀ alárinrin tó ládùn tó sì fakọyọ Àwẹ̀ní Ẹlẹ́sà tèmi jẹ́ kan téèyàn bá fẹ́ sọjọ́ bí tó fa kíkí tó sì fakọ sí Àwẹ̀ní Ẹlẹ́sà tèmi jẹ́ kan tẹ bá fẹ́ simọ́rẹ́lé ọkọ nítọkùnrin nítòbìnrin Àwẹ̀ní Ẹlẹ́sà tèmi jẹ́ kan téèyàn bá fẹ́ sòkò àgbà Àwẹ̀ní Ẹlẹ́sà tèmi jẹ́ kan oníjó bílẹ̀ tó fakọyọ tó sì fakọ sí Àwẹ̀ní Ẹlẹ́sà tèmi jẹ́ kan òòsà òkè ló gbé mi kalẹ̀ bí omi àgbọ̀ngbẹ téèyàn bá wá fẹ́ sáńtúrákì tó fa kíkí tó lóṣèlú bá wá polówó tó gbámúṣé ẹni tí tàjà tó sì lè fakọ sí Àwẹ̀ní Ẹlẹ́sà tèmi jẹ́ kan téèyàn bá wá fẹ́ polówó ọjà lóní jàǹtìrẹrẹ Àwẹ̀ní Ẹlẹ́sà tèmi jẹ́ kan kò ságbègbè táyì ìdè kò síbi táyì tẹ̀ òòsàn òkè ló ṣe wá kalẹ̀ bí omi àgbọ̀ngbẹ Elédùmarè oníjàgbẹ́ mọ́ yín lọ́wọ́ ọjọ́ ayọ̀ ní fọ̀dẹ̀dẹ̀ yín lẹ̀ ọjọ́ ayọ̀ ní kò nílé ẹ̀yìn tá a bá kórógun ayọ̀ débí ilé tèmi àtẹ̀yìn la ó sì pín lọ ẹni tí ò wá torí ayọ̀ kí yín kò ní torí ẹkún dọ́dẹ̀dẹ̀ yín lọ́lá Láràbí ohun ayọ̀ ní ìfilé tèmi àtẹ̀yìn lẹ̀ tó bá tún dọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ jẹ́ á pàdé lórí ìkànnì Ẹwà Àṣà Yorùbá TV náà ni ẹ̀yin láàmọ̀ bá àwa láàmọ̀ wá owó ní wọ́n yín nígbà kankan ẹ subscribe sórí Sinimá tá a ṣe èyí yàtọ̀. ìlú ọ̀rọ̀ gbọ́ o ẹni bá lọ́mọ mẹ́ta ó ń ké yaba. so we dey die for hungry. àti jẹ́wọ́ di wàhálà àwọn èèyàn wọ́n ra ọjà. àwọn Yorùbá náà ló pa lówe wọ́n ní tí oúnjẹ bá kú òun ṣe ìṣẹ́ bù ṣe. àgbà kámú Nàìjíríà tó bẹ̀ ká wọ́n ti sọ fún wa lọ́jọ́ tó ti pẹ́ àgbà kámú mọ́ ẹ wá nǹkan ṣe sí àgbà kámú mọ́ ẹ̀sẹ̀ Tinubu àgbà kámú mọ́ gómìnà Oyèdàpọ̀ àgbà kámú mọ́ ara ní gbogbo àwọn ènìyàn àgbà kámú mọ́ kàmú làgbà láti dìwò ló fi jẹ́ wípé làbí gíláàsì kan ní 62,000 àgbà kámú mọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí o èmi wá wá ó ti sùn wa o orílẹ̀-èdè Nàìjíríà. Dapsy concept ìròyìn tá fojú bá o orí iṣẹ́ ńlá fojú bá o iṣẹ́ ńlá náà ń ṣe. Dapsy concept studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rokoṣo kékeré kọ́lẹ̀ fàlọ́dọ̀ òjòlá kò níjọ́ àfojúdi kékeré kọ́ ni Dapsy concept studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy concept studio gbogbo ayé
ayé ló ń pò kìkì rẹ̀. iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ. renting of equipment like camera, lights and drone, makeup and social media productions available. kókó làrán fa àdìtí kábàániyàwòrán kó mọ́lẹ̀ rán kóso. pẹ̀lú oríṣiríṣi fídíò kámẹ́rà with special different effects. Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill Ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040. Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production, musical video shooting, powerful editing, film shooting, wedding shooting, wedding shooting.